ẹjá tó máa kíra kú rédíò àkókò yìí ń bíkíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi àkàndọ̀rọ̀ kòǹkò yín náà ni ẹwà èdè Yorùbá TV náà lábọ́ sí ibi tá a ti ń kà wọ́n ìwé aládùn lọ́lọ́kọ̀ ọjọ́ kan ìwé tá ń kà lọ́wọ́ Àpárí inú ni látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà òǹkọ̀tàn Kọ́lá Òní. ṣùgbọ́n kí n tó tẹ̀ síwájú ẹ má gbàgbé àrọwà tí mo fi síwájú yín. àkọ́kọ́ ni pé ìgbàkígbà tẹ́ bá ìpolówó ọjà pàdé ní ìkànnì yìí àti àwọn ìkànnì Awíkonko tó kù ẹ má fò kó lórí ẹ̀ kó lè jàǹfààní fún mi lónìí àbí lọ́la. ilé tó túmọ̀ sí wípé kò níye ìṣẹ́jú tí yóò gbà yín láti fi ara balẹ̀ wo àwọn ìpolówó ọ̀hún, kódà kó jẹ́ àwọn ìpolówó tẹ́ ẹ ti rí tẹ́lẹ̀ tàbí tẹ́ ẹ ti mọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀. láàrin 30 ìṣẹ́jú àáyá tàbí ìṣẹ́jú kan kò jù bẹ́ẹ̀ náà lọ kí lèyìn ò lè jẹ́ àǹfààní fẹ́mi náà lónìí kó fi jẹ́ kóríyá. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kí n jẹ́ kẹ́ máa mọ̀ wípé ẹ láǹfààní láti ra stíkà fún mi láti kún mi lọ́wọ́ tàbí kún ìkànnì mi lọ́wọ́. bákan náà ni ẹ lè darapọ̀ mọ́ ẹmọ ẹgbẹ́ nípa gbígbọ́wọ́lé dídarapọ̀ mọ́ ẹgbẹ́ ilé ìta mọ̀ sí membership. tẹ́ bá ti fọwọ́ tẹ bọ́tìnì ìdarapọ̀ lílé ìta mọ̀ sí join yóò gbé yín wọlé iye tí Ọlọ́run bá fún yín nípa láti fi máa ran ètò yìí lọ́wọ́ lóṣooṣù yóò gbé wá fún yín tàbí eléyìí tó bá rọ̀ yín lọ́rùn níbẹ̀. àánú Olódùmarè ò ní fi yín sílẹ̀ ò iná ò ní tán wo yín. Ọlọ́run aláàánú yóò máa pèsè fún gbogbo àìní wa. ẹ já tẹ̀ síwájú ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ ta àkọlé tó wà lórí kẹrin nu. iléèwé girama kan bẹ ní ẹ̀gbẹ́ títì márosẹ̀ ní Gbọ̀ngán. títì ọ̀hún lọ gba oríta Gbọ̀ngán kọjá lọ sí Ifẹ̀. téèyàn bá wà nínú ọkọ̀ láti oríta Gbọ̀ngán tọkọrí sọ́nà Ifẹ̀ méjì orú iléèwé ọ̀hún ni ẹni ọ̀hún yóò rí ní apá ọ̀tún kó tó la ìgboro Gbọ̀ngán já tán. àkọ́kọ́ iléèwé yìí tí ọkọ̀ ọ̀hún ní Ògúnrẹ̀mí baba Ṣẹ́gun Jùláìsì sí. ọ̀gá iléèwé ọ̀hún ọ̀gbágbó kì í ṣẹran rírọ̀ ó le ju àpáàrà lọ bó ṣe wù kọ́mọ yapò kí ètò ọ̀gá iléèwé tá a wí yóò ṣe é rọ̀ bí ọ̀bá wa gbà lẹ́rọ̀ yóò ṣe é jóná. ìmìlá bẹbẹ ló bẹ ojú mi dá ìpátá gàrú àwé ìgbọ́ àfọ̀gbà bá dẹ̀tẹ̀ bá fojú kan wèrè kíkan ní kan lùgbò. àwọn ọmọ ẹ̀yìn ọkọ̀ aní bẹ́ẹ̀yàn bá lòun ní wèrè kò tí ì fojú kan lárúmání tí ọ̀jọ̀ ọmọ iléèwé kan bá ga jù tí ò fi ọ̀rọ̀ rẹ̀ mọ́ ní ẹlẹ́yẹ lílọ ní kẹ́yìn bọ̀ yìí títí síná bolẹ̀ tó gbà wá náà ni yọ́ gbà lọ àyàfi tó bá tètè ṣèwé agbẹ́jẹ́ mọ́wọ́. kì í wá ṣe pé kò sọ́mọ iléèwé agánigàn kankan ń bẹ̀ o wọ́n wà bí ẹ̀wà ṣùgbọ́n o ọgbọ́gbọ́n lonítọ́rọ̀ wọn fi gbélé kọ́rùn ni. bájá bá rẹ̀kùn apá lọ́lọ́ bí ọ̀gá iléèwé tàbí olùkọ́ kan bá ti dé tòsí oníkálukú akọwọ́ ọmọ rẹ̀ bọ́sọ gbogbo wọn á sáré pamù wọn á sáré lẹ̀. àwọn ọmọ kíláàsì ọlọ́dún kìíní tí wọ́n ju láìsì sí fẹ́ máa fi ṣe yẹ̀yẹ́ pé ó ti dàgbà jù kíá ni wọ́n ti bùn lóko gòǹgò bí àgbà. ṣùgbọ́n ẹni tó dúró gba ìgbájú kan kò dúró gbà kejì. wọ́n ní kálukú gba ìgbájú tí yọ́ gbà ọwọ́ sin àrùnmọ́ra ni iṣu kejì pa irú ẹjọ́ bẹ́ẹ̀ òkúkú ṣe rò lọ́dọ̀ ọ̀gá. ìdánwò àkọ́kọ́ tí láìsí bá wọn ṣe ó ṣe pò kínní ìkejì ó ṣe pò kínní ẹ̀kẹta báyìí wọ́n gbé fún kíláàsì tọ́kàn ní ìbẹ̀rẹ̀ ọdún tó dé kíláàsì kẹta yìí ní Ṣẹ́gun Ògúnrẹ̀mí náà wọlé bó tiẹ̀ jẹ́ pé kíláàsì ọ̀tọ̀ọ̀tọ̀ wọn wà wọn kì í wọ́n lẹ́yìn ara wọn gbígbín bá fà ìkara wọn àtẹ̀lé. ńgbà tí ọdún kejì yóò fi kolẹ̀ gbogbo ayé ti mọ̀ wọ́n sí tẹ̀gbọ́n tàbúrò. òkìkí láìsí kan ká gbogbo iléèwé ọmọwé ọmọ eré orí ìtàgé ṣe àmọ́ sáré a sì mọ́ gbá bọ́ọ̀lù fún iléèwé wọn. nítorí gbogbo èyí àwọn obìnrin kì í jẹ́ kó sinmi sí sùúrù ni wọ́n máa ń sùúrù bò oríṣiríṣi ni wọ́n onírúurú oníwáwá dúdú pupa sísanra ọ̀pẹ́lẹ́ngẹ́ akúrúyẹjó agùntàsọ́lò ìyẹn fojú owó ẹlẹ́yinjú ẹgẹ́ ìbàdí àrán bá a bá ní kó ń ta fi ọ́ jáde bí èyí tó dára bá jáde ó lè dá kọ́ máa wò rìn. gbogbo àwọn tó ń sun láìsí rìnrìn kò wú àyàfi Fèyí tí kò fojú tiẹ̀ wòran. Fèyí sayọ pupa fò ọ̀gá orí tẹ́rẹ́ a sì mọ sẹ́wẹ̀ jẹ́ tí bá rìn lọ ìyẹn ẹnu rẹ̀ funfun pìn bí àgbàdo òjò ojú rẹ̀ mọ́lẹ̀ gaara irun orí àti tìpéǹgbéjú rẹ̀ dúdú kirimu. Fèyí dára ọ̀fẹ́ mọ́kù síbì kan gbogbo olùkọ́ pátá lọ́wọ́ lójú ṣùgbọ́n ọ̀gá iléèwé ọ̀fàyè gba ìgbàkúgbà èyí ló jẹ́ kí oníkálukú wọn gbà fọlọ́run àwòmọ́jú lajá wẹjanú omi òun lẹ́kùn wẹ́yẹ òkè òun náà ní bàbá wu ọmọ rẹ̀ tó ti bàlágà. kíláàsì láìsí fi ọdún méjì ga ju ti Fèyí lọ ṣùgbọ́n èyí gan lọ́fọ̀ọ́kan láìsí balẹ̀ lórí ọ̀rọ̀ Fèyí ẹni tó ju ni lọ àmọ́ fọgbọ́n gbohun ẹni lọ́wọ́ ẹni bọ́gbọ́ bá ṣiṣẹ́ àlọ́ ipò láìsí òrè mú mọ́ra mọ́ ló bá pe Fèyí
sí ẹ̀yìn yàrá ìkàwé wọn níjáde ìjẹun ọjọ́ ajé kan. Ṣẹ́gun náà ló rán sí i. Láìpẹ́ àwọn méjèèjì dé. Ṣẹ́gun sì bá tiẹ̀ lọ. Fèyí, ọ̀rọ̀ pàtàkì kan ni mo pè ẹ́ sí. Àbí ẹni pé wọ́n ní jàtì. Ṣé ni Fèyí gbé ojú agan. Irú ọ̀rọ̀ wo là ń pẹ́ kọ̀ọ̀kan sọ? Ibi ń pa èmi o. Èmi mà ní. Sọmọ pé mo lè dá ọkúnlẹ̀ síbi tó wà yẹn èé o. Senior wa o, Ọlọ́run gbọ́. Ọ̀rọ̀ gidi ni mo fẹ́ bá ẹ sọ. But mo ń gbọ́ now. Honest to God. Ìwọ bèbí o ti fáìn jù. Ẹ̀yin kiri ká wá ṣe sí. Mo fẹ́ ká máa fẹ́ra ni. Mo ti lọ́ọ̀fù ẹ jù lóòótọ́. Èmi náà sì fẹ́ràn yín o. Bíbélì ní kí a fẹ́ ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa. Unfortunately, Bíbélì tèmi ò sọ wípé kí n máa ṣe ìṣekúṣe kiri. Ìwé ni mo wá kà. Èkùrọ́ ni mo wá rà lọ́jà. Ẹ má di ọmọ ìran sí mi nígbà. Ní èdè kúkúrú, èmi kò gbà. Àbí kí n kúnlẹ̀ kí n dijú mi kí n sì káwọ̀ mi sókè bí o. Láìsí wò ó tún wò. So ẹnu ọmọ yìí mú tó báyìí. Tí mo sì máa ń wò ẹ́ béèrè pé oníwà tútù bí àdàbà ní ẹ́ ọ̀gá o. Eléyìí tí mo sọ yìí náà kò tí ì sọ mí dọmọ burúkú. Ipá ò tajà, ipá ò sì rà. Èmi lẹ́nìkan wá máa fi jújú bò lójú. Ẹ mọ ibi tí mo gbé dàgbà ní ṣá. Èkó mà ní lọ́dọ̀ ẹ̀gbọ́n mi. Ṣé gbogbo àwọn ọ̀dẹ̀ tó máa ń sọ̀rọ̀ bò ń yẹn ti yá aṣọ irin? Ókè, ẹ fẹ́ máa ba gbogbo èèyàn tètè kiri. Pẹ́kàǹgò àbí ọkàn láìsí balẹ̀ díẹ̀. Oyè ohun tó ń dun Fèyí ti là sí i lọ́kàn. Ó dàbí ẹni pé yọ́ gbà. Pípẹ́ ni yọ́ pẹ́. Ọ̀rọ̀ ni yọ́ jẹ. Ìbò ni yọ́ jẹ. Òní náà sì ni. Kò ní dọ̀la. Wò ó Fèyí, ogun ń gbọ́. Èmi ò fọ́ kankan nínú àwọn yẹn o. There are many fishes in the oceans. Ṣùgbọ́n bílẹ̀ kẹsì pọ̀ náà nìyẹn lọ́jà. Tí Ṣàngó fi wo mọ́kẹ́lẹ̀. Mo gba tiẹ̀, mo fẹ́ fi ẹ́ ṣe future partner ni. Èwo lẹ́ ń pè bẹ́ẹ̀? Olóyìnbó kì í kú sílé. Anyway, I am not interested. Bíbélì tèmi ò sọ pé the same Bible náà ló sọ pé ìgbé ni fún ọmọbìnrin tí a fi ọ̀pá ìbọ̀dí lọ̀ tí ó kọ̀ torí pé ó pa odidi ìdílé kan run. Ìwọ nìkan ló rò pé ọmọ Bíbélì ni Fèyí bú sẹ́rìn gbaragada ó ní a. Níbo nínú Bíbélì ló wà? Wo inú Bíbélì orí 7 ẹsẹ̀ 9. Ìwọ yóò sì bá a bẹ́ẹ̀. Jésù Olúwa wa, àmín. Fèyí pò sí àṣà àti kèfèrí kan lásán nìyí. Tí mo sì ti ń wò yín béèrè pé ọmọ Ọlọ́run oníwà tútù bí àdàbà lè jẹ́ ó ga o. Mo fẹ́ràn gidi ni ò bóyá ni kò tí ì tó ẹ̀mẹ́wàá tẹ́ máa sọ bẹ́ẹ̀ lónìí. Ẹ ṣe kúkú sọ́dúnrin kẹ́ máa kọ́ kiri. Kódà ẹ lè fi ṣe rẹ́kọ̀dù táàyè rẹ̀ bá wà. Èmi ni mo rójú tí mò ń bá ẹ sọ òkú ọ̀rọ̀. Ẹni ìlẹ́lẹ̀ a kì í tẹ́ni fún. Ìbùkún ni fún ẹni tó fọ̀bọ lọ ènìyàn. Ìgbé ni fún ẹni tó gbà á. Gbáwèrè ń gbáwèrè ìjàkò tán. Senior Lásìsì Láwàní, ẹ ti ṣe eléyìí sọ o. Ìlàwà oníṣekúṣe bíi tiyín síwájú bóyá ẹ̀yin yóò sì rí. Ìtumọ̀ Lásìsì Láwàní nìyẹn. Orúkọ ọmọ ní Romọ. Kí láìsí o tó lè dúró pẹ́kẹ́ Fèyí ti lọ. Láìsí dúró lọ gbárí. Mẹ́wàá ń ṣe lẹ́ẹ̀kan ṣoṣo. Ojú ń tì í, iná ń bí, ara rẹ̀ rọ̀, ẹ̀rù ń bà á, ara ń ṣe, ayé sú, tọwọ́ rẹ̀ bọ́, ó dúró tandi, ọkàn rẹ̀ lọ tí ń rere. Ṣẹ́gun lọ fọwọ́ tọ́ níbi tó ti dúró fún bí ìṣẹ́jú mẹ́wàá. Kí ló dé? Bọ́dà kọgbani olórí burúkú ni gẹ̀ẹ́yẹn ṣá kò fọ́ ọ̀sá. Kí ni wàá ń dààmú ẹ̀? Ọsàn torí gbajúmọ̀ tí ó wọ̀ ẹyẹ oko lásán lọ́mọ̀ máa fi mú. Ìwọ gbàgbé yẹn àníkọ́mọ̀ tiẹ̀ lọ sọ fọ́gà láéláé forever. Ńgbà tí wọn ò dé Ṣẹ́gun ìwọ máa wò ó n ó fojú wèrè ara ẹ̀ rí mọ̀ bó lónìí o. Ó sì lè gbà létà o láìsí gbọ́n rí n ò ṣe mọ́ kò wù mí mọ́ kò tiẹ̀ wù mí tẹ́lẹ̀ gan-an mọ́gànfẹ́ mánéèjì ẹni. Àrọ́jú jẹ̀kọ́ ọ̀bùn tó ń pọ́n kọ́ kéré olòṣì alára pípọ́n bí ara gbóòlá ẹsẹ̀ nu sọ́sọ̀sọ̀ bí ẹsẹ̀ àgéré òun gbogbo bó ti ń bólúwa rẹ̀ sọ̀rọ̀ náà lẹ́nu rẹ̀ ń bù tí òun sí ọ̀ olódò lásánlásán. Ṣẹ́gun dáhùn ní ó mọ̀mọ̀wé gan-an ni sẹ́mọ̀ pé kíláàsì wa lọ́wọ́ àgbẹ́nu ẹ̀ sọ̀hún ìwé ìwò lọ́mọ̀ ta lọ́mọ̀wé tó èmi ìbánikẹ́rin ní sùúrù o torí táwọn èèyàn míì bá ń gbọ́ gbogbo eléyìí tẹ́ ẹ̀sẹ̀ wá ń sọ yìí wọ́n lè pé ara ní nǹkan yìí o wọ́n lè nígbà tí owó ọmọdé ọ̀bà tó jàgùdù mọ́ ní pé kí làjẹ tí ìtàn o àfọlẹ́ Ọlọ́run o wọ́n lè ní ọ̀pọ̀lọ́ ọmọ ní odò mọ́ lọ́ba dàsáwó ju tàbí pé ńgbà tí ọdẹ bá lé àwọn rí wọ́n tí ò rí pa ní yọ̀ọ̀bà di kí làtí ẹ̀ ń lé lára aláǹgbá bara pàṣípàṣì láìsí wò ó rẹ́rìn díẹ̀ sáàgbẹ́nu ẹ̀ sọ́hun ìwọ ọmọ kì í fọmọ́ ilẹ̀ ìdọ̀tí ló ṣe é fọ̀dànù ọsẹ òrí ti mọ́ ilé ṣe wọ́n jáde ìlọlé lọ́jọ́ ajé ọ̀hún kan náà ní láìsí bá kó àwọn àṣọ ẹlẹ́nu mímú bíi 5 sòdí wọ́n lọ dènà dé Fèyí ní ayé pé tí yọ́ gbàrí lé Múrítà láre sọ
Alábẹ́tútù Saidi, Sọjí Tiger, Kúnlé Agbọ́n àti Mọ̀jídì Agbárí Ojúku. Láìsí òtúnṣu désàlẹ̀ kòkò fún wọn, ọkàn sọ pé Fèyí yájú sóun lásán ni. Ó fẹ́ ọ̀tẹ̀ mọ́ wọn létí pé àwọn ò ní nà á, ṣùgbọ́n káwọn ó bu tán kó délé kọ́mọ lè jẹun. Àwọn dàgìnìdọ́rọ̀ tí ọmọ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ náà gbà sí lẹ́nu. Bí Fèyí ti yọ lọ́ọ̀kan lóòótọ́ ni gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí bu. Láìsí lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀, ẹlẹ́rù ní gbé ká tó bá a kọ́fẹ́. Sisi tó ń lọ, ẹ dúró ẹ kí wa. Sisi wa, alára síósíó, ẹ̀yin la máa ń pè. Elétè fẹ́lẹ́fẹ́lẹ́ bíi gbá wàrà, ṣé tí ló tún wá sí ni? Àǹtí wa ọ̀dọ́kọ, àǹfààní àdúgbò, onídìí gan, ọ̀lẹ, olè, aṣẹ́wó, nàbì, kárùwà. Gbogbo àwọn yòókù náà bẹ̀rẹ̀ sí pariwo lé Fèyí lórí. Wọ́n hó bí ẹ̀rọ lọ̀gì. Fèyí ọ̀dà wọn lóhùn sí ló ń lọ ń tiẹ̀ fẹ́ẹ́fẹ́ẹ́fẹ́ẹ́fẹ́. Ńgbà tó káwọn ìyá onílékulẹ́jà kan lára láyé pé ni wọ́n bá yọgi ti àwọn Láìsí. Ẹ̀yin ọmọ òsì, ilẹ̀ ni ẹlẹ́ni gbẹ́ngbà yín. Ṣé bá ọmọ iléèwé kan náà ní abẹ́ tí wáyà pàpà lágé bọ̀nà báńgí ọmọ báyìí? Àwọn Láìsí ọ̀dẹ̀yìn lẹ́yìn ọmọ ọlọ́mọ títí wọ́n fi ń wọlé wọn lọ́ọ̀kan ní òkè ìlú. Ńgbà tí gbogbo wọn túká tán, tí Láìsí délé tó wá ronú ara rẹ̀ wò lójú bẹ̀rẹ̀ sí ní tì í. Ẹnu yà á pé òun lè dẹni tó ń wíwò wà pálapàla bẹ́ẹ̀. Ńgbà tó ronú jinlẹ̀jinlẹ̀ ló tó rí pé ìfẹ́ Fèyí sì wà lọ́kàn òun ni, àti pé kíkọ̀ tó kọ̀ fún òun ńlọ́dún òun dágbárí tó ń fi sí wa o. Láago 7 àbọ̀ òwúrọ̀ ọjọ́ kejì ní agogo iléèwé àwọn Láìsí dún kíá. Gbogbo ọmọ iléèwé ti tò ní ọ̀wọ̀wọ́ sí ìta gbangba. Wọ́n ń kọrin, wọ́n ń gbàdúrà. Wọ́n gbọ́ ìkéde ìfilọ̀ nǹkankan. Ǹjẹ́ kí wọ́n máa tó wọlé ni akọ̀wé ọ̀gá àgbà bá sáré dé. Ó ní kí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ iléèwé ọmọ tẹ́ ẹ lọ. Ọ̀rọ̀ wà tí ọ̀gá ń bọ̀ wá sọ. Mi ò bá nídìí, obìnrin kì í jẹ́ kúmọ́lù. Akérèwú lọ́sàn-án, ọ̀yọ́ fún bẹ́gbẹ́ rẹ̀ lẹ́rù ní ọ̀gá àgbà. Ẹ̀kọ̀ọ̀kan tó bá wá sórí ìlà báyìí, inú fu àyàfu ni. Láìpẹ́ nílógún yọ lọ́ọ̀kan láti inú ọ́fíìsì rẹ̀. Ǹtọ́ wá jẹ́ ìyàlẹ́nu àti ìbẹ̀rù fún àwọn akẹ́kọ̀ọ́ ní ti ẹrù pàṣán tí ẹnìkan rù tẹ̀lé. Gbogbo òdí àwọn akẹ́kọ̀ọ́ ló domi. Ẹlòmíràn lè fẹ́ máa tọ̀ sí ṣòkòtò. Ó dòdì sáúdì Ṣàngó, àmọ́ ibi tí yóò sọlẹ̀ sí. Ọ̀gá dé ọ̀hà fún, ó sì tó ìgò ojú rẹ̀ sí. Bíbélì ní àyọ̀ ọmọdé ni wèrè dì sí, pàṣán la fi já. Bíbélì tún sọ pé ẹni tó bá ṣe rere yóò jẹ nínú ilẹ̀ náà. Àwọn ọmọ kan wà nínú iléèwé yìí tí wọn ò fẹ́ gbọ́, wọn ò fẹ́ gbà. Wọ́n á sì bá mi níbẹ̀. Wọ́n á kan kí sàníyọ̀. Bí àwọn bá sọ pé ẹja gbígbẹ làwọn tí ò ṣeé ká, èmi náà ṣetán láti kán wọn. Mo ṣetán láti rún wọn, láti bà wọ́n jẹ́ kí wọ́n tó bà orúkọ iléèwé mi jẹ́. Ọ̀gá iléèwé gbé tọ́mì, ó sì fi áńkásífù rẹ̀ nójú. Ó tún bá ọ̀rọ̀ rẹ̀ lọ. Àwa ni alọ́rí Olódùmarè. Bó bá wù wá, a lè sí ọmọ tí ó bá gbọ́ léegun. Àwọn ọmọ tá kan sì kù níléèwé yìí o. Lánàá yìí ni wọ́n pélé ọmọ ọlọ́mọ kan lórí láì nídìí kan pàtó. Wọ́n bú, wọ́n fi wẹ́sẹ̀ ń de. Wọ́n bú, wọ́n rọmi sí nídìí. Àwọn ọmọ tá a bá nídìí ọ̀rọ̀ yìí kì í ṣe àwọn ọmọ tá a rí ọwọ́ wọn fi sọ̀yà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọn ò lè ṣe bẹ́ẹ̀. Wọ́n kì í ṣe rere ìpè kọ́, wọn ò sì lè jẹ nínú ilẹ̀ náà. Kàkà bẹ́ẹ̀, ẹgbàá la ó fi bọ́ wọn yó. Kò sí pé mo wí rẹ̀ ń ṣe ìwádìí kankan rẹpẹtẹ mọ́. Ohun tí ò ṣe ni rí, a kì í kó tó dé sí ni. Ìbejì kì í ṣàkópa jẹ́. Àwọn ọmọ burúkú gbà lájẹ ọ̀rọ̀ yìí sí mọ́ lórí. Fèyí sayọ Ọláìdé sáá bọ́ síbí o. Kọ́ wa mọ̀ pé àwọn ọmọ kàtá òun jáde lọ́kọ̀ọ̀kan. Labour àti jánítọ̀, ẹ̀yin ẹ jáde kẹ́ wá máa gbé wọn fún mi. Fèyí jáde lóòótọ́. Ojú rẹ̀ ń kuná láì. Ó di irun kankan bí ẹni ọ̀ràn ń dùn. Ó rọ̀jú kókó bí ẹni asópa. Ó mú ìwé kékeré kan lọ́wọ́. Kò ní àní kankan mọ́. Gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ló ti mọ̀ pé àwọn ti rugi oyin. Àwọn kẹran àsámi egun. Oògùn ti gbogbo wọn dénú dàrúdàrú. Sọjí Adéyẹmí, òun Fèyí jágara bó ṣe dárúkọ rẹ̀. Láwọn ọ̀rẹ́ rẹ̀ kan sá wọ́n ní Tiger. Sọjí ò lè ká ìjìkárò bó ṣe yẹ kó ṣe bí wọ́n bá sá. Ọ̀pọ̀ yọ jáde. Labour, jánítọ̀, ẹgbẹ́ ẹ fà á kọ́nà tàntàn. Tó bá jà pàtìpàtì ẹgbẹ́ mọ́lẹ̀ kẹfì mi àtọ́ sílẹ̀. Yọ gbà páyé pé méjì lónìí ẹjọ́ sá
ẹ jẹ́ kí n ṣàlàyé bó ṣe jẹ́. Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ya olè ẹgbẹ́ wèrè. Ẹgba 12 péré ni ọ̀gá fẹ́ ná Sọjí, ṣùgbọ́n èyí tó jẹ kò níye. Bí ọ̀gá bá ti gbé ẹgba kan lé ní ògóró ẹ̀yìn tàbí ní bàràdì á tún bẹ̀rẹ̀ wàásù. Jésù fẹ́ràn rẹ, Olúwa ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀, àfi kó ronú pìwàdà. Lọ ka ìwé Àìsáyà orí 1 ẹsẹ̀ 19. Ó ṣe rere, ó ṣe rere, ó ṣe rere. Ọwọ́ ọ̀gá ò ní dúró bó bá ti ń sọ báyìí. Bó ṣe ń fẹ́ gbá dán nípàkọ́ ni yóò mọ̀ fi sin nílẹ̀kẹ̀ lọ́rùn. Gbogbo èyí ò sí lára ẹgba 12 tó fẹ́ jẹ, àmọ́ ni kò wá rẹ̀ ran. Kí ẹgba 12 Sọjí ó tó pé ó ti di játijàtí ńlẹ̀. Kò yá jájẹ kò yé ìrárìn. Aṣọrun rẹ̀ ti huru, gbogbo ara ti lé, ó ti bọ́, gbogbo ojú ti wú, òun sì ti há látàrí ègbé tó ń ké. Múrítàlá Oyèdìran. Múrítàlá kọ́kọ́ díbọ́n pé òun dákú lẹ́yìn ẹgba 8, ṣùgbọ́n ọ̀gá ò fojú bẹ̀ wòran, kò fojú tí ẹ̀gbẹ́ kà. Ó ń tọ àtòrí sí i néde lọ láì fọ̀tápè. Ẹgba 12 tiẹ̀ náà pé pérépéré, ó sì lé bó ṣe yẹ kó lé. Wọ́n pe Saheed Alábẹ́tútù ó jáde. Ọ̀gá sì rí pé abẹ́rẹ́ rẹ̀ gbóná bí ajere kó tó fi rọrùn sílẹ̀. Fèyí Ọ̀sàwọ́n kù, Kúnlé Adédìgbà, Mọ̀jídì Ráìmì, alùpàmọ́kùsẹ̀ àlùbámi ẹ̀wà, pípa bí ejò àìjẹ, lílù bí ọmọ òrukàn. Láìsí ń rò pé ọ̀rọ̀ tó ń ti kọjá ẹgba 12 ni Fèyí fẹ́ pe orúkọ òun kẹ́yìn. Gbogbo àwọn tó ṣe ọbẹ̀ àtẹ́lù sáti pa yìí, ẹni tí ò sì rárá ti kẹ́ran àsámi egun, ó rugi oyin, ọ̀gẹ̀sẹ̀ bá gìyàn èrùn. Ọ̀gá iléèwé nu ojú nù, ó nu oògùn ojú nù, ó mí kanlẹ̀, ó sì fa ṣòkòtò rẹ̀ sókè. Ọ̀yà pé ẹni tọ́gàn bínú ọ̀bà tán láṣọ ẹ̀jọ̀ gbọ́dọ̀ tán lẹ́ẹ̀kan náà, ó ti tán sà. Gbogbo wọn náà nìyẹn sà, kò kọ́ ẹnìkan kan mọ́ sà, láìsí wò hàn ọ́n. Níbi tó wà lórí ìlà tó ti ń gbáradì láti wá fìyà sóúnjẹ àárọ̀ ọjọ́ náà lọ́dọ̀ ọ̀gá. Àbí Fèyí ọ̀ràn tí mọ́ pọ́ǹgàn lẹ́kù tọ́dá yìí lẹ̀ tí jẹ́ dání. Àbó ti gbàgbé ni. Ó wá lè má rò níbẹ̀ lánàá ni bí o. Ó fọ́jú ni, ó ponú ni, wípé kò níye nú. Àfi kóun sì yára forí mù sáàrin àwọn ọ̀rẹ́ òun lórí ìlà báyìí, torí tó bá ń padà bọ̀ sórí ìlà bójú àwọn bá ṣe mẹ́rin iye rẹ̀ lè sọ. Múrítàlá ṣe kàbìkàbì dìde níbi tó ti ń wo nílẹ̀ tó ń ra bàṣù. Bó ṣe ń dìde lọ́nà ká sókè láti gba ìlọ́dọ̀ ọ̀gá pé òun fẹ́ sọ̀rọ̀. Ẹskísà kò rí bẹ́ẹ̀ o, kì í ṣàwa gan la fínúfíndọ̀. Ọ̀gá da ẹgba bò ó. Mi ò fẹ́ ọ̀rọ̀ gangan láti ẹnu rẹ. Àdúrà ni kó lọ gbà kí Olódùmarè yí ẹ padà. Ọ̀hù ẹ̀yin nìkan ni. Òní ọkùnrin ju ànígbó, ọ̀la ọkùnrin ju àléèsún. Bójú ò bá ti ṣe kò yẹ ká ro ohun. Ẹ padà sórí ìlà. Bóyá a tún lè rí ẹni tó fẹ́ tú láìsí fó nínú wọn tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ọ̀rọ̀ Múrítàlá ti kọ́ ọlọ́gbọ́n, wọ́n fọ̀ràn mọ́ Ọlọ́run, wọ́n gba kádàrá, gbàyà kékeré kọ́ ọmọ bàgbàyà ńlá. Adíá fún olókòrò mẹ́bí, àbàyà dọ́kọ̀dọ́kọ̀, bí gbogbo àwọn ìlú fi díyà bí ó kọ olóko ti ń kọjá lára láìsí ni wọ́n ń pòsí tí wọ́n mọ́ lójú, tí wọ́n wò ó níwòkuwò, tí wọ́n wò ó tìkàtẹ̀gbẹ́. Ṣùgbọ́n ojú ọ̀sọ̀fà olórí ìṣẹ̀lẹ̀ bójú bá sọfà ni. Lọ́jọ́ náà ni gbogbo ara láìsí bá dájere. Rírí tí láìsí rí Fèyí lọ́ọ̀kan pé ó ti ń bọ̀ ló ti yí ojú sí ẹ̀gbẹ́ kejì, tí ó sì tún fọwọ́ dí gàgá ojú. Fèyí dé ọ̀gángan ọ̀dọ́ rẹ̀ kọ̀ lọ́mọ́. Senior wa, ẹ gbọ́ kúrò lójú ojú lọ̀rọ̀ wà o. A ṣe ìbàjẹ́ ṣe bí tòun là ń wé, a ṣe búburú ẹ̀kọ́ ara fo. Gbàtẹ́ ti sátùfù ìwọlẹ̀ ò ní wojú òjò sí. Bí wọ́n bá ṣe rere, ara kì yóò wá yá ọ. Bíbélì ló sọ bẹ́ẹ̀ o. Àánú yín tó ń ṣe mí ni ò jẹ́ kí n pè yín síta o. Kẹ má rò pé gígọ tẹ́ ń gọ sẹ́yìn ìka kan yín ni o. Fèyí wí tiẹ̀ ó kọjá sórí ìlà tiwọn. Ọ̀gá ní kí gbogbo wọn ó tò wọ kíláàsì wọn lọ láti bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ ọjọ́ náà. Inú láìsí dùn àdùndẹ́yìn pé iye ọjọ́ náà fohùn ro. Àwọn ẹni tó bá kúkú lọ kárùn lọ nìkan lókù tí ń fapá jánu kiri ilé tí wọ́n gan ò sì fi bẹ́ẹ̀ ṣòro. Ìpẹ́ díẹ̀, ìpà ìyá atápà, dùndún ìyá ẹsẹ̀ rí ẹni títí ẹ bá fẹ́ le jù ráìsì àti pọ̀nmọ́ níjáde ìjẹun. Bí jáde ìjẹun ti kú bíi ìṣẹ́jú 15 ní àyà láìsí ti ń já torí ohun tí agídí ọkàn tó fẹ́ tì í ṣe. Bí agogo jẹ́ ti lò ló ti ránṣẹ́ pé Ṣẹ́gun jọ bá mi sọ ń Fèyí pé kó pàdé mi níbi tá a ti sọ̀rọ̀ lánàá. Mo ti ẹ̀gbá tí ń ná bẹ́ẹ̀ sì bá dá ní àtún ogun
gbogbo bí Ráìsì ti ń dúró de Fèyí lọ́kàn rẹ̀ sọ pé Fèyí àti ọ̀gá àgbà ni yóò wá bòun níbẹ̀, ṣùgbọ́n kò yẹsẹ̀. Ọkàn rẹ̀ di gbande láìpẹ́ Fèyí ọlọ́ọ̀kan òun nìkan. Mo dé senior wa wò ó jọ̀ọ́ má bínú àná o, mi ò mọ tó yí sí mi lórí, mi mọ tó yí sí mi lọ́pọlọ, jẹ́ kí n sì yára dúpẹ́ tàárọ̀ yìí. Ìwọ ló jẹ́ kí n gbé ẹ̀kọ́ ẹ̀yà tí ọ̀gá pò sílẹ̀ mu, ìgbà wo náà wá ni mákò ò ní kú. Bẹ́bẹ́ kú ẹ̀bẹ̀ ńbẹ̀ ló ń bọ̀, bíyà ò bá tí ì jẹrin ìyà ìyá ń rí kinní kan panu lọ́wọ́ ni o. Ṣé bórí ọ̀rọ̀ ń lẹ tún ra wọlé yìí àbí kílẹ̀ tún pè mí sí? Èmi mọ̀ pé dandan ni kẹ́ ẹ rí yàhe, láìsí kan rẹ́rìn ni jẹ́ kí n rí he o. Tí mo bá rù màmá tí mo fara ṣe o, ẹnu ẹ tiẹ̀ ti mú jù, ṣùgbọ́n fẹ́ tí mo ní sí ọkọjá gbogbo àndẹ́rùbani lọ, jọ̀ọ́ jẹ́ ká máa fẹ́ra wa, èmi onídìí gígan kárùwà ẹ jẹ́ wá nǹkan mìíràn sọ. Bàbá gbàgbé ọ̀rọ̀ àná ànírẹ́ nìkan bá ṣeré, jọ̀ọ́ I really love you. Ṣé o mọ̀ kágbẹ́wọ̀ nìkan ló ti ẹ̀ sọ ìsọkúsọ yẹn sí mi lánàá ni, bá understand pé ṣe ló ń dùn ẹ̀ pé ó toast mi ò dẹ̀ fall, bọ̀ kí wá ní tàwọn riffraff yẹn. Anyway mo máa tiẹ̀ ti kọ́ wọn lọ́gbọ́n o, àní o má bínú, mo nífẹ̀ẹ́, mo ní mo fẹ́ràn rẹ, mo gbọ́ pé o sọ bẹ́ẹ̀, mi ò kàn gbà ẹ́ gbọ́ ni. Ṣé bíjà bá ṣe láàrin wa bó ṣe máa dà àwọn èèyàn sí mi náà nìyẹn. Bàbá ní ò rí bẹ́ẹ̀, bàbá ní ò ní rí bẹ́ẹ̀, tó bá lọ rí bẹ́ẹ̀ ńkọ́, tá a di tọkọtaya ńkọ́, ṣé ewu rẹ́dẹ̀rẹ̀dẹ̀ tí màá máa fojú rí náà nìyẹn. Dáìsí wọ̀ tún wò sí, ó rí pé bẹ́ẹ̀ dá lọ́ba kúnlẹ̀ láíláí forever bí àṣà àbúrò mi sáàmọ́ bínú. Ojú Fèyí wálẹ̀ pẹ̀sẹ̀, ó ní dìde, ó ti tán, mo sì ti gbọ́, ṣùgbọ́n èmi máa ń jowó gan o, kí n yá kìlọ̀ fún ẹ o. Gbogbo ohun èdèwèdè tó máa ń bá àwọn obìnrin ṣe yẹn kò bá èmi lára mu o, kò yá gbọ́ o, mi ò lè máa fojú kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ o. Inú Láìsí dùn, inú Láìsí òdò tó bá eré láyé. Mo ti gbọ́, máa lé wọn, kò sí nǹkan láàrin wa tẹ́lẹ̀, ṣùgbọ́n èmi náà máa ń jowó o, kódà owó tèmi lè ju tóbìnrin lọ o. Sọmọ pé ojú kan làdá ní, tó bá di méjì ó di dànù o. Ogun la sì fi jà o, ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ ta o, eléjì lọ̀rẹ́ gbà. Adé afúnṣe oróyè ọmọ aṣáworoko. Fèyí fúnjú pọ̀, ó ní kéré ń jẹ́ bẹ́ẹ̀ Láìsí dáhùn, ó ní ẹni abáwádé là á kọjú mọ́, ojú kan làdá ní, ẹni abá ń nájà láwò a kì í wariwo ọjà, èmi ọ̀fẹ́ jọjẹ́ o, ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ ta eléjì lọ̀rẹ́ gbà. Adé afúnṣe oróyè ọmọ aṣáworoko yóò bá lọ sọ bẹ́ẹ̀. Fèyí rẹ́rìn èé o, bàbá àgbà, ṣùgbọ́n o ẹlẹ́nu méjì ni Yorùbá ọ̀hún o, àwọn náà ni wọ́n tún ní mẹ́ta lọ̀rẹ́. Jẹ́ kí n kọ orin yẹn fún ẹ. Fèyí bẹ̀rẹ̀ sí ní kọrin, ó ń rẹ́rìn, ó ń jó. Mẹ́ta lọ̀rẹ́ o, mẹ́ta lọ̀rẹ́ o, ọ̀kan ní wá sùn sẹ́ni, ọ̀kan ní wá sùn sílẹ̀, ọ̀kan ní wá sùn sáyà. Bójú wa yìí mo bá láyà lọ, mo ti lọ́mọ okun, mo ti lọ́mọ sá, mo ti lọ́mọ òpó balẹ̀ odò. Ọ̀pẹ̀wẹ́ rẹ̀ ṣekú pàgbágó, iṣẹ́ rẹ̀ ṣekú pọkùnrin. Ọ̀tẹ̀ Ìbàdàn mógun wájà ló, odídẹ́ rẹ̀ ṣekú yẹ̀yẹ́ ayé wa o, yẹ́yẹ́ ayé wa o. Ó tó èmi náà mọ orin ọ̀hún, ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ni pé oríṣi ọ̀rẹ́ mẹ́ta ló wà. Mo lọ wá fẹ́ kémi ó sùn sí. Fèyí rẹ́rìn, ó ní ó tún béèrè ni, ilẹ̀ ẹlẹ̀ ni nà ó, tọ́gà àgbọ̀ máa tó ẹgbàá sí ẹrin dé báyìí. Láìsí ni jọ má jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Ó mọ̀ bẹ́ẹ̀ ló ń wá alàgàtà kúnra láti máa bú mi nítorí èdè àìyedè tí ò tó náà gún, kò tí ẹ̀ yẹ kí n gbà fún ẹ̀ gan. Ọ̀fẹ́ gbókùú èèyàn. Fèyí tún rẹ́rìn, ó ní mò ń bá ẹ ṣeré ni, ìwọ ló ní nǹkan ẹ, a kì í bá yéméyémé dùn mí. Orí Láìsí wú jàǹtì, inú rẹ̀ dùn kọjá àlà. Báyìí ńlá parí orí 4 ìwé ọ̀hún, Àpárí inú, látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà òǹkọ̀tàn Kọ́lá Òní. Lágbára Ọlọ́run láìpẹ́ á tẹ̀ síwájú lórí 5 àkọlé tí mẹ́ńbẹ̀. Abiyamọ mojú kò gbódò lọ, abiyamọ mojú kò gbódò lọ. Títí ìgbà náà, ire o.